tó ṣe yí wá ṣàmọ́dún o pé ọdún jọ o pé ọdún jọ o pé ọdún jọ o ìwọ tó ṣe yí wá ṣàmọ́dún o pé ọdún jọ o. Ìbà lọ́jọ́jọ́ àkọ́dá ayé mo ṣe bà ó àwọn ẹlẹ́wà olóyè mi dé bí ṣe mi o. Mo yí birikiti ó di ní Àṣàkẹ́ o ayọ̀ bá mi o ẹni ìdùnnú astrabu mama Limue Adédọ́lá mama Faustina Adéfọlákẹ́mi mẹ́bẹ́yìn ní ṣayẹyẹ ọjọ́ bí rẹ̀ mo rìn títí tí mi ò rẹ́yẹ tó wù yí mi ọ̀kí Alásàkẹ́ o Alásàkẹ́ ẹ̀wà náà obìnrin tẹ̀ gan níye màmá olóríire oníwà ire ọlọ́gbọ́n tó fi wá kẹwàá tó tún fi gbogbo ara wuni Àṣàkẹ́ o ṣé ti ní ire tó ní ní kásá tàbí ìfẹ́ tó fi kọ́ máa wáyé mọ́ra ní káàròyìn ẹ̀gọ́ pẹ́ tó yí mọ́dún létè obìnrin onínúure bíi tàṣàkẹ́ sọ wọ́n yẹyẹ òpè ní ní sọlá o Alásàkẹ́ òpè ní ní sọlá o mẹ́bí dire astrabu ọkọ̀ olóríire tó ní ló gbé débi ó ní máa káyà òun o ó ní máa káyà òfẹ́ òun o olólùfẹ́ òun pàtàkì àgbẹ̀ tí gbèrè pàdé olókun má gbèrè pàdé olókun mọ́ àlùkò tí gbèrè pàdé ọlọ́sà ilé Alásàkẹ́ ni ó máa gbé lọ èmi wá mọ bí wọ́n ti ń kọ́ kí ilé àwọn bàbá tí wọ́n gà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  ìdáwọ̀ Èkìtì mo mọ ìrànlọ́ òní o Àṣàkẹ́ o mẹ́bí wọn lọmọ ọlọ́jà adé o ọmọ aláwọ̀ ẹ̀kọ́ torí wẹ̀ kọ́ máa kúrò sọ́jà kòríkà ànájà níbẹ̀ ká bomi alura ìwọ lọmọ alágbàdo àyà àyà tán àrìmọ́ná sọnù sínú àgbàdo ìwọ lọmọ oníṣù arógùnrò bọ ìwọ lọmọ lókè méjì takọtabo lójú ọgbọ́n ọmọ òrùkú lóyè ó takọ́rọ́ yí ọlé ọwá ọmọ onájànájà níbùsọ̀ ó náwó ṣàgàrúrú ó rẹ̀ sì mú borúború ike àrí àyà ike èrè àyà ìyàn kọ̀ọ̀kọ̀kù tóun lọ́mọ eré ṣe ọmọ òkì nìkan tẹnìkan ọmọlẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ gàgàgàgàgàgàgà ọmọ nǹkan la igba ni lójú ọmọ alábàásígbà ìlú ń bí wọn Alásàkẹ́ àṣẹ Olúwa ní bùyọ̀dá òfun àdó nítàn láyé rẹ̀ ewé apẹ́ ló ní kò pẹ́ láyé ewé ìjòyè ló ní kò yè tọkọtọmọ òjò ìyọ̀kọ́ paná ẹ̀ sórí ọmọ aráyò nípa náà fi sílà rẹ̀ bó pálẹ̀kọ́ ìpèsè kó dàgbà bí ara òwúrọ̀ ó ti ṣiṣẹ́ ọmọ láyé oúnjẹ ọmọ wa máa jiná fún ọjẹ onídàrú lábẹ́ bí àlọ́ oníbọ́jọ́ ọlọ́ọ̀jọ́ lọ èmi ò